olè burúkú ni Malami ọmọọṣẹ́ Buhari. Èyí ni àwọn dúkìá tó fi owó tó jí kó jọ. Nígbà tí Muhammadu Buhari ń ṣèjọba tí Abubakar Malami sì jẹ́ mínísítà fún ètò ìdájọ́, Rotimi Akeredolu tó ń ṣe gómìnà ìpínlẹ̀ Ondo pòwe kan fún un nígbà náà. Àmọ́ ọkùnrin yìí kò gbọ́, bó bá sì gbọ́ kò mú un lò rárá. Ọkùnrin tí wọ́n ń pè ní Àkẹ́tì náà bá gbogbo àwọn olóṣèlú sọ̀rọ̀ níparí oṣù kọkànlá ọdún 2022 ní. Bọ́lá Tinubu wà níbẹ̀ kò tí ì di ààrẹ. Káyọ̀dé Fáyẹmí wà níbẹ̀, bẹ́ẹ̀ náà sì ni Dàpọ̀ Abíọ́dún àti àwọn olóṣèlú míì gbogbo. Níbẹ̀ ni Akérédolú ti kìlọ̀ fún gbogbo àwọn olóṣèlú àti àwọn tí wọ́n ń ṣèjọba. Ẹsẹ̀ Bíbélì kan ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ Bíbélì tó ní aṣiwèrè ń kó ọrọ̀ jọ nígbà tí kò mọ ẹni tí yóò gbà á lọ́wọ́ òun. Ó wá ṣàlàyé fún wọn pé ìyẹn gan ti pẹ́ jù, pé olóṣèlú tó ń kó ọrọ̀ jọ àwọn EFCC ń dúró láti gbà á lọ́wọ́ ẹ̀ bó bá ti gbéjọba ẹ̀ sílẹ̀. Ohun tó ń sọ gan ni pé kí gbogbo àwọn tí wọ́n wà nípò agbára yéé fi ipò náà jalè, nítorí gbogbo ohun tí wọ́n kó jọ nígbà tí wọ́n wà nípò náà lọ́jọ́ kan làwọn EFCC yóò gba gbogbo ẹ̀ lọ. Àmọ́ nígbà tó ń sọ̀rọ̀ náà bíi pé ajá ló ń gbó ni. Àwọn èèyàn bíi Abubakar Malami wà níbẹ̀ tí wọ́n ń jayé bí ẹni jẹṣu, tí wọ́n sì ń sọ pé bí ojú ò bá ti ẹ̀yìn gbẹ̀tì, ojú ò ní ti Èkó láéláé. Bí Muhammadu Buhari bá wà láyé tó wà láàyè tó sì wà nípò, mímí kan ò ní mi irú òun Malami láéláé, torí lójú ẹkùn kọ́ lajá yóò ti gbé ọmọ ẹ̀ lọ. Àmọ́ nítorí pé ìgbàláṣọ ìgbàlẹ̀wù ìgbàlódéré kókò nílé Ìlọrin, tó jẹ́ pé ìgbàlá ni ẹnìkan kì í láyé, Buhari gbéjọba sílẹ̀ ní 2023, kódà ó kú ní 2025. Ní Abubakar Malami bá di ọmọ òrukàn ní EFCC bá bẹ̀rẹ̀ sí í lé kiri, tí wọ́n sì ń kọrin ẹmú ẹlẹ́ kó tó bẹ̀rẹ̀ kó tó wọ búkà ẹjọ́ ní kóńdó. Nígbà tó sì di ọjọ́ 15 oṣù keje ọdún 2026, ìjọba Nàìjíríà gba gbogbo ọrọ̀ tó fẹ̀rù kó jọ lọ́wọ́ ẹ̀, ilé 52 lẹ́ẹ̀kan. Bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ti rí gan-an ni Malami rí yìí. Nígbà tí ilé ẹjọ́ kọ́kọ́ ní kí wọ́n gbé ẹsẹ̀ lé àwọn ilé ọkùnrin náà ní ọjọ́ 16 oṣù kìíní ọdún yìí. Bí a ti ṣe ròyìn ọ̀rọ̀ náà lásìkò náà nìyí o, ìròyìn náà sì tún bá àsìkò tá a wà yìí mu. A kà á báyìí pé nígbà tí èèyàn bá fẹ́ mọ ìdí pàtàkì tí ọ̀pọ̀ èèyàn fi ń ṣe òṣèlú ní Nàìjíríà, tàbí táwọn olóṣèlú orílẹ̀-èdè yìí fi ń ja àjàkú akátá láti bọ́ sípò, ìtàn ọkùnrin tí wọ́n ń pè ní Abubakar Malami yìí yóò fi òye ọ̀rọ̀ náà yé ni. Malami ni mínísítà fún ètò ìdájọ́ Nàìjíríà lásìkò ìjọba Buhari ní 2015 sí 2023. Ní tòdodo, àwọn olóṣèlú kọ̀ọ̀kan wà tí wọ́n ń fẹ́ ṣiṣẹ́ fún ìlú tàbí tí wọ́n fẹ́ mú ìdàgbàsókè bá agbègbè tàbí ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè wọn. Àmọ́ wọ́n kéré níye débi pé àwọn tí wọ́n ń bọ̀ tààrà láti wá kó owó ìlú jẹ ti bò wọ́n mọ́lẹ̀. Wọ́n bò wọ́n mọ́lẹ̀ débi pé ọ̀pọ̀ wọn kò lè gbérí síta. Àwọn olóṣèlú olè wọ̀nyí ti tẹ orí wọn ba, wọ́n ti pọ̀ jù. Abubakar Malami, mínísítà ńlá láyé ìjọba Buhari, yóò wà nínú ìtàn Nàìjíríà bí ẹnìkan tí wọ́n mú fún ẹ̀sùn ìkówójẹ, tí òun àti ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ sì jọ sùn lọ́gbà ẹ̀wọ̀n kí wọ́n tó gba béèlì wọn. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá mọ bí ọ̀rọ̀ ọkùnrin náà ti jẹ́, tó sì mọ ohun tó ṣe fún àwọn ọmọ Nàìjíríà, yóò mọ̀ pé kò sí ìyà yòówù tí wọ́n fi jẹ tó tó ohun tó ṣe. Àwọn EFCC ti tò àwọn ohun ìní ọkùnrin náà jọ, adájọ́ sì ti ní kíjọba gbẹ́sẹ̀ lé iná. Nígbà tí àwọn EFCC ti kọ́kọ́ gbá ọkùnrin náà mú lọ́jọ́ 9 oṣù kejìlá ọdún 2025 tó kọjá yìí, lòun àtàwọn èèyàn ẹ̀ ti bẹ̀rẹ̀ ariwo. Àwọn ẹgbẹ́ ADC tó wà ní kò kówó kankan jẹ. Àtíkù Abubakar náà ní wọ́n kàn ń lo EFCC láti halẹ̀ mọ́ ni. Bẹ́ẹ̀ lòun fúnra ẹ̀ ní EFCC fẹ́ gbógun ti òun lórí ohun tí òun kò mọwọ́ tí òun kò mẹsẹ̀ ní. Àmọ́ kí èèyàn má ti ìbú Malami àti àwọn tí wọ́n ń gbèjà ẹ̀ lórí ọ̀rọ̀ yìí o. Ìdí ni pé nígbà míì àwọn EFCC àtijọba pàápàá máa ṣe àwọn kinní kan tó máa ń mú ìsọnù wá fún wọn. Nígbà tí Malami ti wà nínú ìjọba Muhammadu Buhari, lásìkò tí ìjọba náà ń kó gbá wọlé, ló ti ní òun fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Kebbi nígbà tí wọ́n fẹ́ dìbò lọ́dún 2023. Àmọ́ nítorí Buhari ní ẹni tó bá fẹ́ du ipò òṣèlú gbọ́dọ̀ kọ̀wé fipò sílẹ̀ nínú ìjọba òun,
ní Malami ò ṣe lọ mọ́, ó yáa jókòó, ó ń lábẹ́ ẹ̀ lọ, kò sì sí wàhálà kan fún un nígbà tó jẹ́ nínú APC ni wọ́n jọ wà. Àmọ́ ní ọjọ́ 17 oṣù kọkànlá November 17, 2025, Malami kéde pé òun yóò du ipò gómìnà Kebbi lábẹ́ ADC. Ọ̀sẹ̀ kẹta tó sì sọ bẹ́ẹ̀ làwọn EFCC gbé e. Ohun tí àwọn èèyàn ṣe máa ń bú EFCC náà rèé tí wọn yóò ní ajá ìjọba ni wọ́n. Ìdí táwọn èèyàn fi máa ń sọ báyìí ni pé lọ́jọ́ 21 oṣù karùn-ún ọdún 2023 ni ìjọba Tinubu yìí dé. Nígbà náà sì ni Malami ti kúrò nínú ìjọba torí Buhari ti lọ. Ní ọjọ́ 12 oṣù kẹwàá ni Ọlá Olúkóyèdé ti di olórí àwọn EFCC. Ọdún méjì sì ti kọjá dáadáa. Ó wá ṣe jẹ́ nígbà tí Malami kúrò nínú ẹgbẹ́ APC tó wọnú ADC ní ìjọba ṣẹ̀ṣẹ̀ rántí ẹ̀ báyìí tí wọ́n fi pápẹ́ òfin gbé e. Ohun tí wọ́n ṣe ń sọ̀rọ̀ ìjọba Nàìjíríà nìyí torí àwọn tí wọ́n ń sọ báyìí ní àwọn míì wà tí aburú wọn fẹ́rẹ̀ le ju ti Malami lọ tó jẹ́ nítorí wọ́n wà nínú ẹgbẹ́ APC ni wọn ò ṣe mú wọn. Bẹ́ẹ̀ náà ló sì rí nígbà tí PDP táwọn náà ń ṣèjọba, ẹni bá ti wà nínú ẹgbẹ́ wọn kì í dáràn. Àwọn kan ní ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ ṣá o ní ti Malami yìí o, pé àwọn EFCC ń ṣèwádìí lóríṣiríṣi láti mọ ohun tí ọkùnrin náà ṣe ni. Nígbà tí ìwádìí náà sì forí tì síbì kan ni wọ́n tó ní kí wọ́n mú un. Èyí òwò kò yẹ ṣá, inú aráàlú a máa dùn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá tùdí àwọn olóṣèlú tí wọ́n bá dipò pàtàkì mú nínú iṣẹ́ ìjọba fún sáà díẹ̀ tí wọ́n sì sọ ara wọn di olówó ayé. Bẹ́ẹ̀ ni ti Abubakar Malami yìí burú, ó burú dé góńgó àfi bí ẹni tí ò rọ́lá rí níbì kankan. Ohun tó ṣẹlẹ̀ ni pé Malami kì í ṣe èèyàn tó fi ayé ẹ̀ ṣiṣẹ́ gidi kan nílùú rí. Lóòótọ́ ló kàwé tó di lọ́ọ̀yà, àmọ́ kì í ṣe lọ́ọ̀yà kan tó ríṣẹ́ gidi kan ṣe. Iṣẹ́ tó sì ga jùlọ tó ṣe ni adájọ́ májísírèètì, kò sì di adájọ́ ilé ẹjọ́ gíga tó fi yọ jáde. Àmọ́ kí ló wáá sọ Malami di mínísítà nígbà tí kò sí nínú àwọn aṣòfin ńlá, tàbí bóyá ó ti ṣe iṣẹ́ òfin gidi kan níbìkan rí? Kò sí ohun tó sọ ọ́ dà bẹ́ẹ̀ ju Buhari lọ o. Ní 2009 nígbà tí Buhari bá wọn jà nínú ẹgbẹ́ òṣèlú ANPP tó fẹ́ dá ẹgbẹ́ tirẹ̀ sílẹ̀, ìyẹn CPC, kò sí owó lọ́wọ́ ẹ̀, bí ìgbà pé kìdá àwọn tálákà ló kó jọ ni. Ìyẹn àwọn tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ nìkan. Malami náà wà níbẹ̀ tó ń fi ẹsẹ̀ gbálẹ̀ kiri. Òun lẹ́nìkan sì pè pé kóun náà jẹ́ kí àwọn bá Buhari ṣiṣẹ́. Bó ti jẹ́ pé Malami ló ń sáré kiri láti rí i pé wọ́n gbé ìwé òfin ẹgbẹ́ CPC kalẹ̀ rèé. Gbogbo ohun tó bá sì ti jẹ mọ́ ọ̀rọ̀ òfin ẹgbẹ́ Buhari yìí, òun ni wọ́n ń gbé e fún. Síbẹ̀ kì í ṣe pé èyí wá iṣẹ́ gidi kan fún o, tàbí pé ó mọ kinní kan tààrà nípa òfin ju àwọn tí wọ́n fi kinní náà ṣiṣẹ́ lójoojúmọ́ lọ. Amòfin àwọn CPC lásán ni. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe tí wọ́n dìbò ní 2011 tó di poro yẹ́. Malami kò sì torí ẹ̀rí ibì kan tí yóò gbà lọ. Àmọ́ nígbà tí Ọlọ́run yóò ṣe, CPC darapọ̀ mọ́ ACN láti di APC. Lára àwọn tí Buhari sì mú wá sínú APC ni Malami ṣe. Kò ju bẹ́ẹ̀ lọ o. Nítorí àjọṣe tó wà láàrin òun àti àwọn Buhari, ọba ńlá kan ni Malami sọ ara ẹ̀ dà nígbà tí wọ́n gbàjọba. Àgàgà nígbà tí Buhari fi ṣe mínísítà fún ètò ìdájọ́. Àwọn èèyàn bínú nígbà náà gan pé kò ní ìrírí kan, pé kò sì yẹ kó dé irú ipò bẹ́ẹ̀ yẹn. Àmọ́ ìyá ẹ̀ ló pe onílù, kò sẹ́ni tó lè lé e lágbo pé kó má jò ó. Nígbà tó fún ara ẹ̀ ní oyè SAN, agbẹjọ́rò àgbà ní Nàìjíríà yìí náà, àwọn èèyàn tún bínú. Àmọ́ kò sẹ́ni tó lè ṣe kinní kan fún un. Nígbà tó jẹ́ ọmọ Buhari ni, Buhari ló sì ń ṣèjọba. Kódà àwọn adájọ́ àgbà pàápàá bẹ̀rù Malami torí wọ́n nígbàgbọ́ pé ó wà lára àwọn bíi 4 kan tí wọ́n lè rí Buhari ní gbogbo ìgbà tí wọ́n bá fẹ́. Ìyẹn ló sì ṣe jẹ́ pé gbogbo ohun tí òun bá ṣe àṣegbé ni. Àsìkò náà ni òun àti olórí EFCC ìgbà náà Ibrahim Magu ń jà rẹpẹtẹ. Kò sí sóhun tí wọ́n ló fàjà náà ju àwọn owó kan tí wọ́n ń gbà wọlé àti àwọn ohun tí wọ́n bá gbà lọ́wọ́ àwọn ọ̀daràn tíjọba gbẹ̀sẹ̀ lé dúkìá wọn. Malami fẹ́ kó jẹ́ ọ́fíìsì lọ́dọ̀ ẹ̀ ni wọn yóò máa tọ́jú àwọn ẹrù náà sí, àti owó pàápàá tí òun fúnra ẹ̀ yóò sì máa pín bó bá ṣe fẹ́. Àsìkò náà ni wọ́n ta àwọn ọkọ̀ ojú omi kan tíjọba gbà pẹ̀lú epo bẹntiróòlù tó wà nínú wọn. Malami ló tà á fún iléeṣẹ́ kan tí orúkọ wọn kò dáa nínú ìwé ìjọba. Nígbà náà ni wọ́n tún gba owó àbáṣà kan, owó tí ọkùnrin náà tọ́jú sí báǹkì Switzerland, owó tó lé ní $300 mílíọ̀nù. Owó náà tún pòórá ni.
àwọn ọ̀rọ̀ yìí di ìjà burúkú láàrin Malami àti Magu. Nígbẹ̀yìn Malami fi hàn Magu pé agbára ju agbára lọ. Wọ́n lé ọkùnrin náà dànù gẹ́gẹ́ bí olórí EFCC lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 7 oṣù keje ọdún 2020. Láti ìgbà náà ni ààyè burúkú ti wá gba Malami nítorí ẹni tó ń dá a dúró tàbí tó ń dá a lọ́wọ́ kọ́ gan nìyẹn. Torí adelé alága EFCC tí wọ́n yàn lẹ́yìn Magu, Muhammadu Umar, abẹ́ Malami ló wà tààrà. Àṣẹ tó bá pa ni ìyẹn gbọ́dọ̀ tẹ̀lé. Kódà nígbà tí wọ́n yan Abdulrasheed Báwà nínú oṣù kejì 2021, ìyẹn pàápàá kò lè ṣe kinní kan mọ́. Abubakar Malami ló ní EFCC. Lásìkò yìí ni Malami wá di eégún ńlá tó gbilẹ̀ káàkiri nídìí àwọn ìwà ìbàjẹ́ yìí nítorí tó mọ̀ pé kò sẹ́ni tí yóò mú òun. Àfi bí ẹni pé ó ti múra láti ra gbogbo ilé Àbújá tán pátápátá nítorí gbogbo ibi tí ilé bá ti wà ló ti ń yọjú. Buhari ń pa l'Àbújá ló kọ́ ra ilé sí nínú oṣù kínní ní 2016. Kò tí ì pé ọdún kan tí wọ́n déjọba, $120 million ló fi ra ilé náà. Ní 2017 ló ra ilé oníbejì kan ní agbègbè Gúdù l'Àbújá. $250 mílíọ̀nù ló rà á. Nínú oṣù karùn-ún ọdún náà ló ra ilé ọ̀hún. $95 mílíọ̀nù, $85 million ló fi ra ilé ńlá kan nínú oṣù kẹfà 2018 sí agbègbè Karsana l'Àbújá. Lóṣù kínní ní 2018, Malami ra ilé olówó ńlá kan sí Kaduna. $40 mílíọ̀nù, $40 million ló ra ìyẹn. Lóṣù kejì ọdún 2018, Malami ra hòtẹ́ẹ̀lì kan sílùú Àbújá lágbègbè Maitama. $340 mílíọ̀nù, $430 million ló rà á. Ní 2018 yìí kan náà, nínú oṣù kẹwàá ló ra ilé ńlá míì sí òpópó Adétòkunbọ̀ Adémọ́lá ní Wuse l'Àbújá. $150 mílíọ̀nù, $150 million ló ra ìyẹn. Ilé ńlá kan tó jẹ́ hòtẹ́ẹ̀lì ni wọ́n fi ṣe tẹ́lẹ̀ ní Malami rà gbẹ̀yìn lọ́dún 2018. Torí inú oṣù kejìlá ló rà á. $7 billion, $7 billion ló sì fi ra ilé náà. Ní ọdún 2019, Malami ra ilé ńlá kan sí Kànjó ní àdúgbò Nasarawa. Oṣù keje ọdún náà ló rà á. Àmọ́ kò sọ iye ẹ̀fẹ́ nìkan. Ṣùgbọ́n kinní náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni nítorí nígbà tí yóò fi di ọdún 2020, ọ̀nà tí owó ń gbà wọlé fún Malami ti di rẹ́kẹrẹ́kẹ́ débi pé níṣe ló ń kọ́lé kiri bí ẹyẹ. Nínú oṣù keje 2020, ó ra ilé ìkẹ́rùsí kan sí Wuse, $50 million ní. Malami ra ilé àtilẹ̀ rẹpẹtẹ sí òpópónà Jẹ̀gá ní Birnin Kebbi ní 2020 yìí. $100 mílíọ̀nù, $100 million ló fi rà á. Nínú oṣù kẹsàn-án 2020, Malami ra àwọn àpapọ̀ ilé kéékèèké kan sí agbègbè Jabi ní Àbújá. $1 àti $150 mílíọ̀nù, $1,150 million ló ná. Ní 2020 nìyẹn. Nígbà tó di 2021, nínú oṣù kínní ọdún náà, Malami tún bẹ̀rẹ̀, ó sì ra ilé ńlá kan sí Àsokòrò Àbújá. $360 mílíọ̀nù, $360 million ló fi rà á. Nínú oṣù keje 2021 yìí náà, ọkùnrin mínísítà náà ra ilé míì sí Yakubu Gowon Crescent l'Àsokòrò. $325 million ló fi rà á. Àsìkò yìí náà ló tún ra ilé àti ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ míì sí ibi ọjà Birnin Kebbi. $100 mílíọ̀nù ló fi ra ìyẹn náà. Àwọn ilé olówó ńlá tí Malami rà lọ́dún 2021 rèé. Bẹ́ẹ̀ láàrin ọdún kan yìí, owó oṣù Malami bíi mínísítà kò tó $20 mílíọ̀nù rárá o. Ní 2022, Malami tún bẹ̀rẹ̀ sí ra ilé ẹ̀ lọ. Ó sì ra ilé sí Bua Estate ní Àbújá. $136 million ló fi ra ilé ọ̀hún. Nínú oṣù kejìlá ọdún náà ló sì ra ilé míì sí GRA ní Kano tó fi $300 mílíọ̀nù, $300 million ra ìyẹn. Inú oṣù kejìlá 2022 náà ló fọba lé ilé rírà ẹ̀ ti ọdún náà nígbà tó tún ra ilé alájàpọ̀ ní Maitama pẹ̀lú $500 million. Àmọ́ kí náà ò kúò lára ẹ̀, ó sì bá a wọ 2023 lásìkò tó múra láti dupò gómìnà tàbí ipò ààrẹ èyí tó bá já mọ́ ọ lọ́wọ́. Ìgbà yẹn ló ra bọ́ngálò kan sí Birnin Kebbi ní $111 million. Bẹ́ẹ̀ ló ra àwọn ṣọ́ọ̀bù kan sí Vegas Mall ní Wuse $128 million ló rà á. Oṣù kẹsàn-án ọdún náà ló tún ra àwọn bọ́ngálò míì sí Àbújá níbẹ̀ ní $187 $186 million. Lẹ́yìn tí wọ́n kúrò níjọba pàápàá, ó ra ilé míì sí Aminu Kano Crescent ní Wuse
mílíọ̀nù 120 million ní nínú oṣù kẹta 2024. bẹ́ẹ̀ ni àwọn ilé Malami pọ̀ tó bí àwọn EFCC ti tò wọ́n kalẹ̀ nílé ẹjọ́. bẹ́ẹ̀ náà làwọn owó ńláńlá o. Malami kò ní ilé gidi kan nígbà tí yóò ṣe mínísítà ní 2015. ìgbà tó gba iṣẹ́ náà ni owó bẹ̀rẹ̀ sí dé, owó náà sì pọ̀ gan-an ni. ìyẹn làwọn EFCC ṣe ní kó wá ṣàlàyé ibi tó ti rí gbogbo owó yìí nígbà tó jẹ́ iṣẹ́ ìjọba ló ń ṣe, ohun tó sì fi kó dúkìá jọ nìyẹn. àmọ́ nínú oṣù kínní ọdún yìí, ìyẹn 2026 yìí, EFCC tò àwọn ilé náà síwájú adájọ́ Emeka Nwite. wọ́n ní kí ìjọba bá àwọn gbẹ́sẹ̀ lé fúngbà díẹ̀. adájọ́ sì ṣe bẹ́ẹ̀ pé kí Malami àti àwọn èèyàn ẹ̀ wá ṣàlàyé ibi tí wọ́n ti rówó ní gbogbo dúkìá tó tó bẹ́ẹ̀ yẹn. àmọ́ Malami kò rí àlàyé gidi kan ṣe ju pé ó ń kó oríṣiríṣi ìwé ilé kalẹ̀ lọ. ìyẹn ni adájọ́ Joyce Abdulmalik ṣe sọ pé kì í ṣe ìwé ilé làwọn fẹ́ rí, ọ̀nà tó gbà rí owó fi ṣe gbogbo ohun tó ṣe làwọn ń béèrè. ó sàní iṣẹ́ tó ń ṣe kó tó lè kọ́ irú ilé rẹpẹtẹ bẹ́ẹ̀ láàrin ọdún 7 péré. àti pé nígbà tí ó ti lè ṣàlàyé ibi tí òun ti rówó ní àwọn dúkìá tó pọ̀ tó báyìí láàrin ọdún 7, a ṣe pé ọ̀nà ìrú, ọ̀nà olè, ajẹ́bánu àti ìjẹkújẹ ló fi kó owó náà jọ. torí mínísítà ìjọba ni, kò sì yẹ kó ṣiṣẹ́ kan nígbà náà. bẹ́ẹ̀ ló ń pàápàá kò sọ wípé òun ṣe iṣẹ́ kankan ní gbogbo àsìkò yìí. báyìí ni ìjọba gba gbogbo ilé 48 ilé oríṣiríṣi àti àwọn ilé ńlá gbogbo lọ́wọ́ Malami. ń lo lórúkà bá gbòrúkà, ọwọ́ Malami dòfo. Ọláìwọlá alága ló ń ṣe àkọsílẹ̀ àwọn ilé rẹpẹtẹ tí wọ́n gbà lọ́wọ́ Abubakar Malami, ọ̀kan nú àwọn ọmọọṣẹ́ Buhari fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.